Ó ṣẹlẹ̀ àwọn ọba aládé ilẹ̀ Yorùbá kan ní Kwara àti Kogi ni wọ́n máa ti ké gbàjarè sí Ọọ̀ni Àdìmúlà Ilé-Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì pé kó dákun kó bá wọn wọ́nà báwọn ó ṣe padà sílé. Àwọn fẹ́ padà wálé o, àwọn ṣàfẹ́ padà wálé ni. Àwọn fẹ́ kúrò ní abẹ́ àkóso àwọn Fúlàní, àwọn fẹ́ padà sí abẹ́ àkóso ìjọba Yorùbá. Pé àwọn Fúlàní yìí àwọn ò bá wọn ṣe mọ́, ìyà ìtógẹ alùbàtà kan ìdarin. Ǹjẹ́ ẹ̀yin náà ti gbọ́ pé àwọn ọba aládé Yorùbá kan ní Kwara àti Kogi ni wọ́n ṣe àbẹ̀wò sí Ọọ̀ni Àdìmúlà Ilé-Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì. Níbẹ̀ náà ti kẹjọ tí wọ́n rò ilẹ̀kùnrẹ́rẹ́. Àmọ́ kókó ọ̀rọ̀ wọn náà ni wípé àwọn fẹ́ padà wá sílé, àwọn fẹ́ padà wá sí abẹ́ àkóso ìjọba ìran Yorùbá. Àwọn ò bá wọn Fúlàní ṣe mọ́, pé nítorí ọmọ Yorùbá làwọn, ilẹ̀ àwọn gan sì rèé ilẹ̀ Yorùbá ni, ìmúra àwọn, ìsọ̀rọ̀ àwọn, ìṣesí àwọn, ìṣe Yorùbá ni. Àmọ́ ètò ìrẹ́jẹ àti mọ́tara ẹni nìkan tí àwọn tó ń ṣàkóso ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ó ní wọ́n lò láti fi pín àwọn mọ́ àwọn ará òkè ọ̀yà tó sì sọ wọ́n di èrò ilẹ̀ Fúlàní ní tipátipá. Ṣé lóòótọ́ kò sí ní tó burú, kò sí ní tí ò dáa nínú pípín tán pín wọn mọ́ òkè ọ̀yà kí ètò òṣèlú ó bá lè fi ẹsẹ̀ múlẹ̀ dáadáa náà ni. Ṣùgbọ́n kí ni èròǹgbà àwọn tó ṣàkóso tí wọ́n pín wọn mọ́ àwọn ará òkè ọ̀yà yìí? Kí lè èròǹgbà àwọn gangan tẹ́lẹ̀ bí kì í ṣe ọgbọ́n ìrẹ́jẹ àti ìmọ̀tara ẹni nìkan kán bá lè gba ilẹ̀ Yorùbá papọ̀ mọ́ titi wọn náà ni. Pípín tán pín àwọn èèyàn wa yìí mọ́ àwọn ará òkè ọ̀yà kò jẹ́ kí àǹfààní wà fún wọn láti dàgbàsókè bíi tàwọn ará òkè ọ̀yà tó kù, nítorí àwọn ará òkè ọ̀yà yóò rí wọn gẹ́gẹ́ bí àwọn èèyàn wọn. Bó bá dàsìkò pé kán ka orí lólórí jorí lórílẹ̀‐èdè Nàìjíríà, wọ́n kà wọ́n mọ́ àwọn ará òkè ọ̀yà, kán bá lè sọ wípé àwọn ará òkè ọ̀yà ló pọ̀ jù nínú gbogbo ẹ̀yà tó wà nílẹ̀ ní Nàìjíríà, kán bá lè sọ wípé àwọn náà pọ̀ jù, wọ́n ò rántí wọ́n ń gbà yẹn. Àmọ́ tó bá ti di wípé kán pín ipò, pàápàá pé kán pínyàn sípò òṣèlú tó ga jù, ìyẹn ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, ìgbà yẹn ni wọ́n máa rántí wípé wọn kì í ṣara wọn. Ìgbà yẹn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀tàn bàbá ńlá bàbá wọn fún wọn. Ìgbà yẹn ni wọ́n máa rántí wípé àwọn ò mọ ibi táwọn fẹ́ kà wọ́n mọ́, ṣáúsá ni káwọn kà wọ́n mọ́ ni, ṣé Fúlàní ni àbí Yorùbá. Ìgbà yẹn ni wọ́n á mọ̀ pé wọ́n tọ́ lẹ́ni tó yẹ kán fà á lẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, nítorí àwọn òmẹ̀yà táwọn lè pè wọ́n. Wọ́n ṣe títí wọ́n ṣe fún bàbá Bùkọ́lá Sàràkí ńjọ́sí nígbà tó fẹ́ dupò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Bó bá dé Sokoto tó dé Kàfàǹchà tó dé Kaduna tó dé Kano tó wà ní Kwara yóò jẹ́ Abubakar Sàràkí. Bó bá wá darí wálé lókè Ògùn lọ́dọ̀ àwọn ìran ìyá rẹ̀ yóò mọ̀ jẹ́ Olúṣọlá. Ṣèyí Sọ̀hún ni mọ́bàbí kan jẹ́ ló fẹ́ fi ṣe. Àmọ́ síbẹ̀síbẹ̀ òjòrè ààrẹ orílẹ̀-èdè ọ̀hún jẹ. Wọ́n ṣe títí wọ́n tún ṣe fọ́mọ ìyẹn Bùkọ́lá Sàràkí. Bùkọ́lá gbìyànjú títí títí dọ̀la òní àwọn PDP gan ò lè fa Bùkọ́lá lọ́wọ́ sókè kán láwọn fà á kalẹ̀ gẹ́gẹ́ bí olùdíje sí ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Nítorí kíni? Nítorí wípé wọ́n mọ̀rú ẹ̀yà tí wọ́n fẹ́ kà á mọ́ ni. Ṣé Yorùbá ni kán kà á sí ni àbá Haúsá àbí Fúlàní? Ó lágbára. Àmọ́ báyìí ó tiẹ̀ dáa wípé àwọn ọba aládé gan fúnra ara wọn náà fọwọ́ ara wọn náà fi ẹnu ara wọn ṣàlàyé ohun tó ń fẹ́. Ó dáa pé àwọn fúnra wọn ni wọ́n fẹnu ara wọn sọ wípé àwọn fẹ́ padà wá sílé, nítorí wípé atẹnujẹ àwọn èèyàn wa náà kò já mọ́ tán fẹ́ gangan náà tẹ́lẹ̀. Wọ́n á máa sọ pé ará òkè ọ̀yà làwọn, àmọ́ tó bá di nínú ọ̀rọ̀ sísọ nínú ìṣesí wọn, ìṣe Yorùbá náà ń ṣe. Àmọ́ ní báyìí tí ìyà ìjẹ wọn dojú àmì, wọ́n mọ̀ pé ilé báyìí làbọ̀ sinmi oko. Yorùbá ti parí ọ̀rọ̀ náà tẹ́lẹ̀, pọ́mọ tó sọ lẹ́nu ni ó sàpò ìyàkọ́. Ó wá dáa bẹ́ẹ̀ pé fúnra wọn náà fẹnu ara wọn sọ wípé àwọn fẹ́ padà wálé. Ṣàràntólóyè Sunday Igboho náà sì kún tẹnumọ́ náà lélẹ̀ wípé àwa ìran Yorùbá a ní láti múra dáadáa, ká wá bá ṣe gba gbogbo ilẹ̀ wa padà. Àwọn ilẹ̀ táwọn Fúlàní tí wọ́n ti fi style tí wọ́n ti fi kó mọ́ títí wọn, tí wọ́n ti fi style tí wọ́n ti fi gbà lọ́wọ́ wa. Àràntólóyè Sunday Igboho tó ń tẹnumọ́ fún gbogbo àwa ìran Yorùbá lélẹ̀ kó tó di pé ìyà á jẹ wá gbé, ká tètè gba gbogbo ilẹ̀ wa padà. Táwọn Fúlàní mọ̀bà ọ̀sọ́ wá sí oko ẹrú ẹlẹ́ẹ̀kejì. Àmọ́ iṣẹ́ sì kù sí wọn lọ́wọ́ náà o. Wọ́n ní láti lọ tẹnu àwọn èèyàn wọn dáadáa, káwọn èèyàn wọn kọ́kọ́ gbà wípé Yorùbá làwọn,
àwọn èṣe ọmọ òkè ọya. Lẹ́yìn ìgbà náà ni wọ́n wá sọ wípé àwọn pinnu láti padà wá sílé. Ìgbà yẹn gan lọ̀rọ̀ wá tó sọ. Ìgbà yẹn gan làwa tá a jọmọ Yorùbá tó kù náà wá lè jà fún ara wa, tá a wá lè panupọ̀ bá àwọn tó ń ṣàkóso ìjọba orílẹ̀-èdè yìí sọ̀rọ̀ wípé a ti ṣetán láti gbà wọ́n lẹ̀ wá tí wọ́n pín sábẹ́ òkè ọya padà. Ìgbà yẹn gan lọ̀rọ̀ dùn ún sọ, nítorí ọmọ tó bá ṣípá báyìí òníyẹ́ ẹ̀ máa ń gbé ejò. Torí ìfẹ́ kan náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti Ìlọrin tó fi dé Jẹ́bà ilẹ̀ Yorùbá ni, Káàbà tó fi dé Lọ́kọ́jà ilẹ̀ tiwa náà ni, ilẹ̀ Yorùbá ni. Èyàn sì kéré nídìí nǹkan rẹ̀. Báwọn tó sì wà ń bẹ̀ bá ti sọ wípé àwọn ṣetán láti padà wálé, kí ló tún wá kù táwa tó kù fẹ́ ṣe ju pé ká fà wọ́n mọ́ra lọ. Iṣẹ́ wá kù sí ọwọ́ Ọọ̀ni of Ifẹ̀ Ọba Adéyẹyè Ògúnwùsì. Kán dákun kán bá wa báwọn tó ń ṣàkóso ìjọba orílẹ̀-èdè sọ̀rọ̀, kán bá wa dá àwọn èèyàn wa padà sílé. Èèyàn kéré nídìí nǹkan rẹ̀. Yorùbá lónìí Ìlọrin tó fi dé Jẹ́bà gẹ́gẹ́ bí mo ṣe sọ, Káàbà tó fi dé Lọ́kọ́jà, èèyàn sì kéré nídìí nǹkan rẹ̀. Àwa la nílẹ̀ wa, kò jù bẹ́ẹ̀ lọ. Kí ni àtọ̀rọ̀ ìkọ̀sìn yín? Ẹ máa jù sí kọ́mẹ̀ǹtì. Ẹ má gbàgbé láti máa follow DigiNaija Online lórí Facebook. Link abẹ́ fídíò yìí á gbé yín lórí péèjì wa. From there ẹ tún máa gbádùn àwọn updates wa lóríṣiríṣi. Ire o.